So you go first. Ade. Ma. Lọ sọ́dọ̀ àǹtí bẹ́ẹ̀ yẹn kó lọ bá mi gba Arodan wá. Okay, mommy. All right. Good morning, ma. Good morning. How are you? I'm fine. My mom said that I should collect Arodan. Wá jókòó. Auntie, please, when are they bringing the Arodan? Wait, Umbo, they are bringing it, okay? Show my jam. Aunty, ẹ ṣé o, ẹ kálẹ́. Ẹ kálẹ́, àkótó pẹ́ mà. Yeah, let's go. Oya má bínú. Ó ṣáà mọ̀ pé mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Má bínú. Má ṣe oúnjẹ tó nífẹ̀ẹ́ jù fún ẹ. Ṣé o ti gbọ́? Ó yá já lọ. Já wọlé.